Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ẹni tí Ọlọ́run Ọba tọ́ sọ́nà láti fa sọ́nà láti mú wa kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀. Ẹni tí ìmọ́lẹ̀ t'Ànábì bá ti tó ẹni náà lọ mọ̀nà. Ẹni tó bá mú kún ìmọ́lẹ̀ t'Ànábì ó ti ṣìnà. Sallallahu alaihi wa sallam. Ó mú ìmọ́lẹ̀ t'Ànábì dání, ó ti mú ìmọ́lẹ̀ míì kan ìṣìnà lélẹ́yìn. Ọ̀rọ̀ wípé òun gba ọba ọdún òsì ń bẹ̀. Ìmọ́lẹ̀ Ànábì nìkan ni ìmọ̀nà. Adúgbọ́lọ́dọ̀ Ọlọ́run Ọba tí ò yẹ kí ilé ọjà rù mọ́ wa lọ́wọ́. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì náà tí Ọlọ́run náà fi bá wa kẹ́ gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí àti mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n wà ní ojú ọ̀nà rẹ̀ tíbi jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàwó Ọlọ́run dákun kó má jẹ́ kí ẹsẹ̀ tí àwa náà yẹ̀ kúrò ní ojú ọ̀nà náà. Gbogbo èyí tí ó kù tí ó gbárùkù wa tí a ṣe ní àṣe ètò Ọlọ́run dákun kókó wa máa ṣe. Eléyìí tí a ti bára wa sọ̀rọ̀ ẹ bá yẹ sọ síwájú ní èdè òyìnbó òun náà ni ẹ̀tọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àná la gbàgbọ́ láti mọ̀ wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam òkú alákọ̀ọ́kọ́ tí ń bẹ ní ẹ̀sìn Islam tó yẹ pé tí ọba ti ń bẹ̀ mọ́ gbogbo òkú yòókù kò sí ètò wúlò ń bẹ̀. Òun náà ni pé kí ni ká jẹ́rìí pé Ọlọ́run Ọba yìí nìkan náà láàmú jọ́sìn fún àti pé Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run Ọba ni Ọlọ́run ló rán sí wa. Bọ́rọ̀ méjèèjì bóyá dùn sọ tó láhán tẹ́ pé tó bá ní ká jókòó ká máa wí láàrin ìṣẹ́jú mẹ́wàá a lè wí 1000 rẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah la ilaha illallah Muhammadu Rasulullah. Ẹ jẹ́ ká bira wa léèrè wò tá a bá mọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba tí ń bẹ nínú kálímà la ilaha illallah ká jọ́sìn fún Ọlọ́run Ọba nìkan ṣoṣo. Kí ni ẹ̀tọ́ Ànábì sallallahu alaihi wasallam? Àgbàkó yìí jẹ́ wa ní lóòótọ́ ṣùgbọ́n kí ni ẹ̀tọ́ rẹ̀? Ṣé ká máa sìn ni? Ṣé ká kírun fún ni? Ṣé ká máa gbàdúrà sí ni àbí báwo? Àwọn ẹ̀tọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ ní gbogbo ibi tá a bá wà níbi ìṣe ayé gbogbo èèyàn ni máa béèrè fún ẹ̀tọ́ rẹ̀ kódà ẹranko máa béèrè fún ẹ̀tọ́ rẹ̀. Tí a máa ń sin ẹranko nínú ilé tá a bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn yóò sì máa fojú wa pé ẹni ibi ní ọ́. Tá a tó sọ pé èèyàn àwọn ìyàwó wa àwọn ọmọ wa aládùúgbò wa a gbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn. Gbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí a kì í bìkítà láti ẹ̀dí béèrè pé kíkẹ́ ẹ̀dín ẹ̀tọ́ Ànábì wa gan kí n bá ilé máa fún un. Àwa sọ síwájú pé àwọn mùsùlùmí wọ́n pín sọ́nà mẹ́ta lórí eléyìí. Àwọn kan wà lẹ́pẹ́ wọn ò tiẹ̀ bìkítà kò sí ètò kan wa mùsùlùmí tani wa tẹ́ ẹ bá bí wọ́n léèrè pé kílẹ̀ ẹ̀tọ́ Ànábì bíi ti báàbò bá Ànábì wa náà ni ẹ̀tọ́ wo ló ní. Àwọn kan ò bìkítà láti mọ̀ ọ́ dépò pé wọ́n ó fún Ànábì ní ẹ̀tọ́ rẹ̀. Àwọn kan wà wọ̀ lẹ́pẹ́ àwọn aláṣejù ẹ̀tọ́ tí èdè t'Ànábì wọ́n fi fún un. Àwọn kan wá wà wọ́n gbìyànjú láti lọ kọ́ ẹ̀kọ́ láti lọ wá ìmọ̀ kí ni àwọn ẹ̀tọ́ Ànábì wọ́n sì ń gbìyànjú bí agbára wọn ṣe mọ láti fún Ànábì ní ẹ̀tọ́ rẹ̀. Eléyìí náà ló ti yẹ kí àwa mùsùlùmí tí a wà ní ipò rẹ̀ kó jẹ́ pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn pé a máa wá ìmọ̀ láti ọjọ́ tí wọ́n ti bí àbíjọ́ láti wọnú kòtò ni. Bẹ́ẹ̀ náà sì ni a máa gbìyànjú láti tẹ̀lé nǹkan tó lọ́wọ́ bá fẹ́ àtànábì rẹ̀ títà òkú wọnú kòtò. Kò sẹ́ni tó lè ṣe tán kò sẹ́ni tó lè ṣe pé kọ́lọ́n dákun kí ó máa tó wa sọ́nà. Ìta bá ṣe ń bẹ̀ kọ́lọ́n kó gbà ní ìbádà fún wa. Ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá yẹ sọ síwájú òun náà ni pé ká gba nǹkan tó mú wá ká gbàgbọ́. His message nǹkan tó mú wá bá wa yẹn ká gbàgbọ́. Ìgbàgbọ́ nù kátànàbì mú wá bá wa òun náà ni Al-Qur'an gẹ́gẹ́ bọ́lọ̀ máa ṣe sọ ní Al-Qur'an wípé nóò ìmọ́lẹ̀ tó ń fi fánàbì agbọ́dọ̀ gbàgbọ́. Ìmọ́lẹ̀ náà ni Al-Qur'an àti ìṣesí àti ọ̀rọ̀ tí Ànábì sọ mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́. Ìtumọ̀ ìgbàgbọ́ ni wípé tá a bá fetí gbọ́ pé Ọlọ́run bá sọ báyìí Ànábì sọ báyìí kódà ká wu ara wa ká wu agbègbè wa ká wu àwùjọ wa tí wọ́n bá ṣe é àgbọ́dọ̀ sọ pé èmi ò gbàgbọ́ tèmi. Àgbọ́dọ̀ gbọ́ pé bọ́lọ́run bá ṣe náà ló ṣe sọ́nù Kùránì yẹn. Ká mọ̀ sọ pé àtijọ́ táà fi ń sọ táà fi ń jẹ̀sìn wa yìí náà àìsàn ọmọdé ń jẹ́ ẹ̀ mà. Àgbọ́dọ̀ gbàgbọ́ nígbà tá a ti pé Ọlọ́run bá lọ sọ ti Ànábì rẹ̀ Ọlọ́run bá ti gbà wá láṣẹ lórí eléyìí. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ Ànábì sọ̀tàn. Tí a bá gbọ́ ọ̀rọ̀ Ànábì gbọ́ tán wípé ọ̀rọ̀ tẹ́ pé kò sí nǹkan tá a lè fi wé ni kò sí èsì wé ọ̀rọ̀ ẹlòmíì nínú ẹ̀sìn wa yìí òun ẹ̀sìn Islam kò sí ẹnìkankan tó ní ẹ̀tọ́ yẹn. Bí ìgbà tí wọ́n ń fi ọpọlọ èèyàn ṣeré ni bí ìgbà tí wọ́n ń múyàn lọ́bọ ni kẹ́nìkan pè yàn jókòó
kó wá máa fún yàn léèrè kó sọ pé nínú ẹ̀sìn Islam yìí gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe lélẹ́ yìí o gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe lè kí wọ́n á béèrè pé ẹ jọ ṣé bànàbí ṣe ní àṣẹ no má wọrí nípa ìyẹn bí ìgbà tí wọ́n ń kọlọ ìyẹn ṣeré ni ẹni tó bá sì dá bí ìgbà tí irú ẹni bẹ́ẹ̀ bí ìgbà jẹ́ pé àmọ́rù kan tá a lè fi wé ju pé ọfọ́nta nínú ẹ̀sìn Islam kẹ́nìkan máa sọ fún ẹ pé fọ̀rọ̀ ànẹ́bì ilẹ̀ nínú ẹ̀sìn Islam pé ọ̀rọ̀ títò ní kọ́ ọgbọ́ tàbí ọ̀rọ̀ rẹ̀ ń bẹ́ta tọ̀rọ̀ ànẹ́bì tàbí òun ti wá dé dárájà kan ó ti dé ipò kan wájú Ọlọ́run tí òun ti wá superior títí tànẹ́bì sallallahu alaihi wasallam bí ìgbà tí wọ́n fi ọpọlọ èèyàn ṣeré ni ẹ̀sọ́ àti ìdárú nǹkan bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kó yẹ kí ni kó tún yẹ̀ wò ipe tí òun mọ nǹkan tó ń ṣe bó ń ṣe tó yìí ọlọ́ọ̀bá ní kí á ṣe kí ni kí á tẹ̀lé àná sọ̀rọ̀ nítorí pọ́ pa wá láṣẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani Karim gẹ́gẹ́ bí a ti kà sí iwájú ọlọ́ọ̀bá ti sọ náà ìwé wà má atakumu rasul fakhuduhu gbogbo nǹkan táwọn ìbá ti di lé lọ́bẹ̀ eléyìí ẹgbà lórí ọ̀rọ̀ ọ̀run yín bẹ́ẹ̀ ṣe ṣe nì orí àwẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ṣe ilé bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo lẹ́ẹ̀fún yín bẹ́ẹ̀ ṣe ṣe ilé agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ àgbọ́dọ̀ tí wàá wọ ẹlòmíì pé ẹ̀dá kò ṣẹ́yìn ní opinion mi ṣẹlẹ̀ assist mi ṣẹlẹ̀ fún mi ní idea mi tó ti bẹ́tà eléyìí ṣẹ̀gbọ́n problem yẹn máa ṣẹlẹ̀ sí mùsùlùmí ó fẹ́ ṣe nǹkan fún àpẹẹrẹ òbí rẹ̀ kú ó bí ma ó fẹ́ ṣe sọmọ lórúkọ ó wá lọ bá wọn àfà ẹ̀dá kò kí lọ Ọlọ́run bá ro kí lànà bí ọ̀sọ̀ báyìí ṣe sọmọ lórúkọ wọn wá sàlàyé báyìí ṣe òkè ó wá lọ bẹ́ẹ̀ lómi ẹ̀dá kò ǹjẹ́ yìí tí ní opinion mi tó bẹ́tà nǹkan tí wọ́n lànà bí sọ yẹn nínú ẹ̀sìn wa yìí kọ́nà dákun kọ́mọ́jà sọnù ọlọ́mọba ní kàdánà ìgbà ti fún yín o òun náà ní kí ẹ tẹ̀lé eléyìí jẹ́ ẹ̀tọ́ ànábì kí a máa òbí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé kí a máa tẹ̀lé ìgbésẹ̀ ànábì bí máa ti ń gbé ìgbésẹ̀ báyìí ní ká máa tẹ̀lé láti àárọ̀ títí tá a ti sùn tá a máa ṣe ń jí kárí pé gbogbo ìgbésẹ̀ wa ìgbésẹ̀ ayé wa à ń fi ń tẹ̀lé bá ànábì náà ṣe lùgbésẹ̀ ayé rẹ̀ bó ló ṣe sùn bó ló ṣe jí bó ló ṣe jẹun bó ló ṣe bá mùsùlùmí lò papọ̀ bó ló ṣe bá wọn tí èṣe mùsùlùmí lò papọ̀ bó nígbà tó lọ sínú ọjà bó ló ṣe wùwà ìgbà tó wà nulẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ bó ló ṣe wùwà pẹ̀lú ọmọ rẹ̀ bó ló ṣe wùwà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ ànábì ni. kẹ́nìkan wa máa sọ fún wa wípé lóòótọ́ bánàbì ṣe ń ṣe lélẹ̀ ṣùgbọ́n kì í kúkú sọ̀rọ̀ àyàn kí tèmi ni ọmọ ẹ ṣe ẹ dákun ta lọ bẹ́tà nínú ẹni àtànábì sọ̀sọ̀rọ̀ ànábì wa ni ẹ̀tọ́ rẹ̀ sì ni pé arígbàdì fún láti pé à ń tẹ̀lé gbogbo àwọn ìlànà rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé nǹkan tó bá mú wá ní agbọ́dọ̀ mọ̀ fi dájọ́. kò tìgbà tá a di adájọ́ Supreme Court or Court of Appeal kó tó di pa ń dájọ́ nínú ilé wa àmọ́ dájọ́. táwọn ọmọ wa méjì tó bá gbé nǹkan wá bá wa àádájọ́. tíyàwó bá wá bá wa lórí eléré àmọ́ dájọ́. láàrin ara wa àmọ́ dájọ́ kọ́lọ́nà kó sànú mùsùlùmí sọ́rọ̀ ẹ̀sìn bá ti délẹ̀ mùsùlùmí ó ti mọ́ ọ̀sọ̀ pé kọ́nà bí ọmọ ìdásí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ òṣèlú o ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ̀sìn débi òṣèlú kò síbi tó èdè ṣùgbọ́n ìyẹn bá ti wá jókòó àti fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn torí kí ni ọ̀rọ̀ ẹ̀sìn wáyé ẹ̀sìn àwọn èèyàn rò pé kó mọ̀ ti lo ti tànẹ́bì kò sí àyè kí ọmọ ṣàlàyé ìlẹ́yọ kọ̀ọ̀kan mùsùlùmí ó jókòó ẹ̀já afẹ́sọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wáyé lórí iṣu báyìí ẹ̀kẹ́ táwọn afá jókòó ẹ̀kẹ́ táwọn èèyàn jókòó àwọn ẹgbẹ́ ẹjọ́ in my own opinion nínú ẹ̀sìn Islam in his own opinion àwọn èèyàn dẹ̀ accept yẹ where the opinion of olùkọ́ ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. agbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ ànábì agbọ́dọ̀ máa fi dájọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti pamọ́ láṣẹ nínú Al-Qur'ani Karim Suratu Nisa bẹ́ẹ̀ náà sì ni lára àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ànábì nígbà agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì ọ̀sọ̀sọ̀lá ọ̀ràn èèyàn ló jẹ́ fún wa fún agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì. ìfẹ́ ànábì ezekela ló nífẹ̀ẹ́ ànábì kan náwọ́ ẹ tó nífẹ̀ẹ́ ànábì tẹ́ bá wà wò láti òkè délẹ̀ ẹ wà á lè rí nǹkan kankan tí ọkàn sọ pé nígbà tánábì náà ń bẹ láyé kíní tí mo ti ń bẹ lára mi jọ ti ó sì nífẹ̀ẹ́ ànábì. tẹ́ bá bí wọ́n léèrè lénìí wípé bó ṣe ṣe yìí ta ló fi jọgbẹ́ bí àwùjọ ń ṣe ń ṣe ní ìsìn nù àgbọ́dọ̀ look like àwọn ará àtijọ́ jẹ́ tí ò jáde tàbá nífẹ̀ẹ́ àná sọ̀sọ̀rọ̀ a gbọ́dọ̀ rí pé gbogbo ìgbésí ayé wa gbogbo ìhùwàsí wa ìsọ̀rọ̀ sí wa bá ń ṣe ń wọṣọ bá ń ṣe ń jẹun bá ń ṣe ń lò ọkọ̀ tètè tà nẹ́bí láti kí ni láàmú àfitẹ̀lé tí a bá nífẹ̀ẹ́ rẹ̀
ìfẹ́ rẹ̀ tá a wá gbọ́dọ̀ ní kò gbọ́dọ̀ kọjá àlà kò gbọ́dọ̀ kọjá àlà nítorí báyìí ká nífẹ̀ẹ́ rẹ̀ dé ní ká nífẹ̀ẹ́ rẹ̀ dé kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣàlàyé fún wa àwọn kòtùbá àtúwá tí ó ti ṣáájú kọjá. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé a gbọ́dọ̀ mọ respect ànábì a gbọ́dọ̀ mọ bọ̀wọ̀ fún sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ mọ bọ̀wọ̀ fún kódà tá a bá láwọn tí ń fa ànábì ṣe yẹ̀yẹ́ kábànújẹ́ ẹlòmíì wọ́n mọ̀ fa ànábì ṣe yẹ̀yẹ́ yóò ní àwọn ló mọ inú rò sì ní bàjẹ́ kò ní dùn kò ní tara ẹlòmíì ọmọ fi pàṣínájà àwọn èèyàn ṣe gbá tó tún mọ̀ pé báwọn ẹ̀yẹ ṣe bá ànábì yẹn kò ní tara kò ní dùn kò ní kìtà a gbọ́dọ̀ mọ respect ànábì àti gbogbo àwọn nǹkan tó bá mú wá bá wa táwọn ìtawádìí láwọn tẹ́ pé kí ni wọ́n fà ànábì ṣe a gbọ́dọ̀ jìnnà sí wọn tá a bá lè dá wọn lẹ́kùn rẹ̀ tó o bá ti sọ nǹkan tó o sọ lẹ́nu ẹ̀yẹn ilẹ̀ ọ̀gá jù ọ lọ tá a bá lè sọ ká kúrò ńbẹ̀ kì bá yẹ ká gbọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ join abẹ́ bọ́tọ̀ọ̀pù oríṣiríṣi wọ́n máa fọ̀rọ̀ alukuran ṣe yẹ̀yẹ́ fọ̀rọ̀ ànábì ṣe yẹ̀yẹ́ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé ẹ̀tọ́ ànábì ni pé a gbọ́dọ̀ respect rẹ̀ ẹlẹ́ẹ̀keje náà ni pé kí a máa ṣe àsàlátù fún àrẹ sọ̀sọ̀lá ẹ̀ gbogbo aláǹ sallallahu alaihi wasallam táìmù táà máa ṣe náà nìyẹn ọ̀táìmù tí wọ́n tú láti wá pé ọyá ẹ̀sọ̀ lú alánàbí gbogbo àwọn ọ̀gọ́ yẹ̀yẹ́ ni wọ́n fi lè ṣe it's just a mere playing ẹwì lẹ́ẹ̀kan sí ọyá ẹ̀yìn ọkùnrin ẹ̀dá kẹ́kẹ́ obìnrin ó wí yẹ̀yẹ́ eléyìí sí àsàlátù fún ànàbí àsàlátù fún ànàbí kọjá bẹ́ẹ̀ ìyẹn ò fi táìmù tí mo máa ń sàsàlátù fún tí wọ́n bá bí ó léèrè táìmù báyìí mo máa ń sàsàlátù fún ànàbí kò bá jẹ mẹ́wàá kò bá jẹ mẹ́ta tó ní táìmù fún tó ànàbí ju bẹ́ẹ̀ lọ kì í dìgbà tó gbọ́n kò bá sọ pé ó yẹ sàsàlátù láti máa ṣe ẹ̀tọ́ ànàbí lélẹ̀ àgbọ̀dọ̀ wọn sàsàlátù fún àwa fi yé wa pé ọ̀sán ká dákẹ́ ẹnu wa ju pé káwa máa lo nǹkan tí èsì àsàlátù ànàbí torí pé wọn lọ bí ànàbí wà tọ́lọ́mọ sọ ayé àyẹn kalẹ̀ tó wà nù sọ́tò azab tọ́lọ́ bá ní kí a ṣe sọ̀lú alánàbí kí ká sàsàlátù fún ànàbí bò láàyè ṣe fún ànàbí kọ́ àwọn sọ̀hábà bẹ́ẹ̀ lẹ́yìn ṣe fún mi táwọn sọ̀hábà ń ṣe wọ́n sì ti lé wa lọ́wọ́ bó ṣe wà lélẹ̀ tí àwa náà máa ṣe tí a bá mọ ẹjẹ ká lọ kọ ẹ̀fọ́ ànábì ni ẹni bá ń pera rẹ̀ mùsùlùmí tí ò mọ àwọn ẹ̀fọ́ èdè òdẹ kì í ṣe bí ìgbà tí ò mọ ẹ̀sìn kì í ṣe ni tá a bá mọ ẹjẹ ká lọ kọ èyí tó kéré jù ni tó kéré ń bẹ̀rẹ̀ pé Allahumma salli ala Muhammad wa sallim nínú rẹ̀ sọ̀láàtì ibrahimiya àwọn afọ àwọn ọmọ ọkọ wa ẹ jẹ́ kí a lọ ọmọ nǹkan wọ̀nyí kí a máa ṣe níjọ́ jímọ̀ káàkì ẹ̀sì táìmù lẹ́fà anábìtì kọ́ máa ń sọ pé níjọ́ jímọ̀ ká wáyé ká sọ sọ̀láàtì fún un lẹ́yìn ilé àwọn ọjọ́ ojúmọ́ lẹ́yìn sọ̀láàtì ṣubúì lẹ́yìn sọ̀láàtì asiri ọ̀mọ́gì ká fi ààyè ilé ká máa ṣe àsọ̀láàtì fún ọ̀nà ilé jẹ́ ẹ̀tọ́ ànábì wa sallallahu bẹ́ẹ̀ náà tí tó bá já orúkọ rẹ̀ tó bá já orúkọ rẹ̀ agbọ́dọ̀ fi sallallahu alaihi wasallam agbọ́dọ̀ pé kí ni Allahumma salli ala Muhammad wa sallim kálọ̀ gẹ̀ẹ́sì dísìn sẹ́gbẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sẹ́gbẹ́ sallu ala nabi karim sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad wa sallim on no complete sẹ́gbẹ́ sallu ala nabi karim Allahumma salli ala Muhammad wa ala Muhammad wa sallim nǹkan tá a fi dáhùn ẹ sàtàlátù fanabi ẹ lọ já lọ ọmọ sàlátù káṣe Allahumma salli ala Muhammad wa ala Muhammad wa sallim kọlọ náà kí ó fi ọ̀rọ̀ rẹ̀ yí ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹjọ òun náà gbogbo nǹkan tó wá ti jẹ́ dídíà sáǹfì fún ẹ̀sìn ẹ̀tọ́ ànábì ní pé ẹ má bàa fi nǹkan kan fún ẹ̀sìn rẹ̀ nǹkan tẹ́lẹ̀ máa fi kó nínú fíìdì yín fíìdì of engineering fíìdì of accounting ẹ máa fi kún bọ̀dì nínú ẹ̀sìn rẹ̀ yìí ẹ má fi nǹkan kan kún fún ẹ̀tọ́ rẹ̀ ni pé ó ti mú wá bá yín ẹ gbà bẹ́ẹ̀ lẹ́kí àwọn máa ronú pé let us put this one let us add this one kọ́ba àlè dùn kọ́ba àlè báwọn yòókù tí wọ́n ń ṣe tiwọn ẹgbẹ́ yẹn ń tẹ̀sí wọn ẹlòmíì òde wọn ni àwọn èèyàn ti ń kó nínú ẹ̀sìn Islam yìí ẹ jẹ́ káwọn náà wá nǹkan ká fi kún káwọn èèyàn bá àlè máa wá ta ló bì ọ́ kì í ṣe kẹ́yìn ọ̀pọ̀ lọ́wọ́ bá nídìí ẹni tí ó sọ oríire bí ó fún ànábì ṣe gbé kalẹ̀ yóò lè ṣe tiẹ̀ ká jìnà sí bíbíà ní gbogbo ọ̀nà ẹlẹ́ẹ̀kẹsàn lẹ́yìn kí á ti dẹnu dúró òun náà ni ká má sọ ànábì di Ọlọ́run ká má gbé sí ipò tí ò kì í ṣe títí ẹ̀ kọ́lọ́n dákun kí ó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa lára àwọn nǹkan wọ̀nyí òun náà ni pé àwọn ọdún tí ànábì ò ní a máa ṣe ẹlòmíì ìfẹ́ ló lòun náà ló ní sí ànábì tó ti wá sọ ànábì di nǹkan tí ò ṣe títí ẹ̀ lára wọn ni mọ̀lúùd nàbì ànábì ọ̀bẹ̀ wà lélẹ̀ pé ká tọjọ́ bí òun kọ̀ wá ẹ̀tọ́jọ́ bí mi kọ̀ bẹ̀rẹ̀ lélẹ́yìn tẹ́kọ̀ fẹ́ bẹ̀ wá tó fẹ́ mu níṣẹ́ àwọn tí ó ṣe ọjọ́ òbí rẹ̀ tẹ́ pé áàríkà dáadáa láwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ jù wá lọ tí wọ́n sì sí yọ̀ọ́ ẹ̀sìn àwọn sọ̀hábẹ́ ni
Abubakar ó ṣe kí á lè ní ọ̀dà náà fáwọn èèyàn pé ẹ wá jẹun mọ̀nkọjọ́ bí ànábì wọ́n nífẹ̀ẹ́ ànábì wọ́n ṣe tó láti fi ẹ̀mí wọn lẹ̀ àwọn sàbí tẹ́pẹ́ ní ojú ogun wọ́n ò fi ara wọn máa dìfẹ́ǹdì ọkọ̀ àbẹ́ ẹ̀kọ́ mọ̀ká ànábì táwọn èèyàn wá nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ kó sọjọ́ bí ẹ̀kọ́ dáná fáwọn èèyàn máa jẹun kó máa lù kó máa jó kó máa ṣàìsùn wọn ò ṣe léyìí tó dáná bí òfin kọ́ wọn ṣùgbọ́n torí pé àwọn náà fẹ́ẹ́ ti kọ́ àwọn kan tí ń ṣe ọjọ́ bí òjíṣẹ́ tiwọn ànábì ọ̀ràn wa lélẹ̀ ànábì sì gbà wá láyé pé ká má ṣe kíni ká má pọn látù gẹ́gẹ́ bí àwọn nàṣọ́ra mọ̀jẹ̀pẹ́ pọn yí sá nǹkan tó lọ́n bá pé òun òjíṣẹ́ ọlọ́run ẹrú sìn ọlọ́run bá ní òun ẹni tó bá tẹ̀lé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò fi kún tó gbìyànjú láti ṣe irú ẹni bẹ́ẹ̀ náà ní ọ̀la ní ayé àti ògbóǹde àti ọmọ kọ́lọ̀ náà kọ́ka ẹnì kọ̀ọ̀kan wa fún ẹni tí ọ̀la kọ́lọ̀ náà kí ọ̀rẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ eléyìí tí a gbọ́ lẹ́nìí kọ́lọ̀ náà kó yẹ kí ó wúlò fún àti tí ń sọ àti àwa tí a gbọ́ àtàwọn tí wọn ò sì ń bí náà kọ́lọ̀ náà kó ṣe àlékún ìtọ́sọ́nà fún wa bẹ́ẹ̀ látòrí àwọn ìmáàmù wa ṣé kárí gbogbo àwa mùsùlùmí táwa náà gba ọlọ́dà fún wa dúró tẹ ẹnì kọ̀ọ̀kan wa ìbànújẹ́ ọlọ́dà fún jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa mọ̀ ràn wá lọ́wọ́ a ti wọlé padà gẹ́gẹ́ bíi látijọ́ monday ẹ̀kọ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ọmọdé ọlọ́jẹ́ fún ọdẹ láyọ̀ àtàkìyà ilé ẹ̀kọ́ ọlọ́dà fún ọjọ́ òjòjúrú ọjọ́ ọ̀daràn orílẹ̀-èdè nàìjíríà ọlọ́dà fún bá wà pẹ̀lú wa lọ́nà kó dúró tẹ ẹnì kọ̀ọ̀kan wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk